alẹ́ fọ́ rírò, anígbẹ̀gìrì, ó di méjì, aléwédú, ó di mẹ́ta, alósìkí, ó di mẹ́rin. Ani. Jesus! Jesus! Ládùn ẹ̀mí ẹ̀ka mi ti rí. Ẹ ṣe ẹ̀kú àdúró tì í. Ìfigagbága oúnjẹ lédè Yorùbá. Ìfigagbága oúnjẹ lédè Yorùbá. Eléyìí tí àwọn eléyìí ń pè ní food challenge. Ẹlẹ́ẹ̀kẹrin irú ẹ̀ òun rèé. Ìyàwó ẹ kú dédé àkókò yìí. Ẹ ra sà. Orúkọ yín? Orúkọ tèmi tẹ̀ ń wò yìí ni Abilékọ Owólabí Ọláìyá. Ṣé ẹ láyà? Kí ló dé? Àyàwó àdìgbò. Ṣé ẹ lè gbé Gẹ̀ẹ́sì láì fọ Gẹ̀ẹ́sì? Alẹ́gbẹ́ sí. Ó yára. Mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Láàárín àáyá ìṣẹ́jú 10, mo fẹ́ kẹ́ bá mi dáhùn ìbéèrè náà. Tẹ́ bá ti dáhùn rẹ̀ pérépéré, ẹ̀bùn wà fún yín. Ṣùgbọ́n tẹ́ bá ti ṣí tọ́. Ṣé ẹ ti ṣe tán? Ó yá ìyàwó. Láàárín àáyá ìṣẹ́jú 10, láì fi mọ́gàjí pé mọ́gàra, ẹ bá mi dárúkọ oríṣi ọbẹ̀ Yorùbá 6. Alẹ́ fọ́ rírò, anígbẹ̀gìrì, ó di méjì, aléwédú, ó di mẹ́ta, alósìkí, ó di mẹ́rin. Ani. Jesus! Jesus! Anílá alásèpọ̀. Ẹsẹ̀ pọ̀ sí ní ti pé. Kò pé o. Gbogbo àti ẹbí sẹ́. Ó yẹ kí a tún ṣe o. Anílá alásèpọ̀. O gbọ́dọ̀ pa sí i. Gba àtẹ̀sẹ̀ pọ̀ sí ní ti pé. Gbẹ̀gìrì alẹ́ fọ́ rírò. Mélòó ló ní ó tó pé? Ó pé ṣùgbọ́n táìmù yìí ti pé. You get it? If you don't get it, forget about it. Táìmù yìí ti pé. Ẹgbàá ó pé ṣùgbọ́n táìmù Ó yìí yá ti pé. ẹ̀tún gbé. Àfihàn challenge ni. Lórí àdìmí ṣe kí n sọ fún yàn pé ìbéèrè rẹ̀ mo fẹ́ bèrè lọ́wọ́. Ó yẹ gbé mi wá. Ẹ ṣé tẹ̀ ń gbádùn wa. Thank you so very much. Gbádùn ẹ̀mí ẹ̀ tán TV.